bọ́dún bá ti dé ọlọ́dún mọ́dún o a sì máa sọdún re ọdún orógbó orógbó àgbò ọdún obì obì àyàn o Oyinkansola sọdún re bówó ẹmọ kó jíire lóko ilé o bó bá wà fèrè màjò kó jíire nísàárẹ̀ bábíkẹ́ ọmọ òní bá ti jíire agbóṣèbùṣe Oyinkansola òpó ọdún òkú iye èdúró wá nífẹ̀ẹ́ ìsàsẹ́ mọ́ lágbára dání wáyé Àbíkẹ́ Saint ó yàtara ṣàṣà mo ní o wá gbọ́ wíríwìrín ọ̀rọ̀ lẹ́nu mi mo ní òní tẹ́ òní tí òní tójú ilẹ̀ mọ́lẹ̀ láyé tó wá Àbíkẹ́ Saint mo ní òtún ọdún òkú iye èdùn ọdún ayọ̀ ló sì máa ṣe mo ní kó gbogbogbò bí olúgbó ti gbó kó gbogbogbò bí olùkó ti gbogbogbò bí àwọn àgbà kan nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ Ìjẹ̀bú Ìjẹ̀ṣà òkú ọdún òkú iye èdùn ọdún ayọ̀ ló sì máa ṣe mo ní bíkú bá ń bẹ lóde àyà fún ọ bárò bá ń bẹ lóde àyà fún ọ ìbànújẹ́ ló ń bẹ lóde àyà fún ọ lágbára ọba dání wáyé Àbíkẹ́ ó yàtara ṣàṣà ó nílùú Ìjẹ̀bú Ìjẹ̀ṣà ó yájá lọ́pàlọ́ bàbá tó bí ọlọ́mọ mo ní ẹbí wọ ọlọ́mọ Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ̀ ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ọmọ wá ọmọ ọmọ òkúrẹ́mì Ìjẹ̀ṣà orídìí ìsánárì ìdílẹ̀rú bàbá tí í sí múná rẹ̀ kó òpó ọdún òkú iye ìdùn ó wá nífẹ̀ẹ́ ìsàsẹ́mọ́ lágbára ọlọ́run ọba ìbí wọ ọlọ́mọ olóbì kan wọ́wọ́ ti wọ́ ọmọ olóbì kan wọ́wọ́ ti wọ̀ Ìjẹ̀ṣà ló ń sìn tòlótò olú ẹrú bàbá tí ló ń sìn pẹ́pẹ́yẹ ọmọ Ìjẹ̀ṣà òkú ọdún ó Ìjẹ̀ṣà dúdú lẹ́ẹ̀kan ibi pupa làbúrò lé àwọn bàbá tiẹ̀ ọmọ Àjàká olóbìnrin gbẹ̀dùgbẹ̀dù òkú ọdún òkú iye ìdùn ó wá nífẹ̀ẹ́ ìsàsẹ́mọ́ lágbára ọba dání wáyé Oyinkansola tara ṣàṣàmúra ó dínú ìlérò nínú ilé ìyá tó bí ọlọ́mọ àwa ni à ń lu ọmọ ẹrú kan lé èkó ọmọ ọ̀rọ̀ ńlẹ̀ ìsìyà ọmọ ọ̀rọ̀ tó bọ̀rọ̀ ńlẹ̀ ọmọ bẹ́rù bá dé kú kú ní àwọn bàbá tó bí mi lọ́mọ á kúkúra mi àwa lọ́mọ ọ̀sẹ̀ bí ẹ̀ẹ́dẹ̀jì ọmọ alọ́bàárẹ lágbo ọmọ ìlérò ọmọ ìlérò òsọ̀pẹ̀ ọmọ odúró níyì ọmọ ìkòkò lámọ̀ ọmọ yìí tẹ́ yín ló ẹ má máa yí kòkó báyìí kòkó ilé ọlámọ̀ àbàjẹ́ òkú ọdún òkú iye ìwọ̀n èmi ò retí tó jẹ́ ìyá rẹ̀ gangan ló ń kí ọ pé ìwọ ò mọ̀ ọ̀bẹ ní bẹ̀sùn àtẹ̀lẹsẹ̀ abẹnà o gbogbo ẹni tó bá ní o mọ́bọ̀ nìkan ló nídé bá lé òkú ọdún òkú iye ìdùn ọdún ayọ̀ ló sì mọ̀ ọ́ ṣe.